gbogbo ẹ̀yin tẹ̀ ń fi tinútinú bára yín jà nínú ilé yín ni, lẹ́ẹ̀rin ọkọ àtìyàwó ni, lórí ẹ̀rọ ayélujára ni, lẹ́ẹ̀rin ọ̀rẹ́, lẹ́ẹ̀rin ojúlùmọ̀, gbogbo ẹ̀yin tẹ̀ ń fi tọkàntọkàn tinútinú bára yín jà, how market. Ẹ jí láàárọ̀ ẹ ṣépè lẹ́ra yín, tẹ bá rí ọ̀rọ̀ kékeré ẹ máa lọ mọ́ra yín lẹ́sẹ̀, ṣùgbọ́n tẹ bá gbọ́ pókú lọ́la gbogbo yín lẹ́ jáde. Èló ni wọ́n ń san fún yín lórí ẹ̀rọ ayélujára yìí? Ẹlòmíì ti bà yé ara rẹ̀ jẹ́, ó ti bà tọmọ rẹ̀ jẹ́. Wọ́n ní àǹtí yìí wípé ó drop dead. Kò pààyàn lẹ́rìn, ikú rẹ̀ ṣọ́ọ̀kì èèyàn. Bí tèmi àti tiẹ̀ yóò ṣe ṣọ́ọ̀kì èèyàn náà nù. ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó sọ̀rọ̀ nípa ikú Allwell Adémọ́lá. Ó ní wípé ikú Allwell Adémọ́lá ó ní àmúwá Ọlọ́run ni o. Ó ní kì í ṣe pé arábìnrin náà ò gbàdúrà tàbí kì í ṣe pé Ọlọ́run ò gbàdúrà ẹ̀ ní ìparí ọdún nígbà tí ó sọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n Ọlọ́run ò gbọ́ àdúrà náà. Ó ní ikú sì mú arábìnrin yìí lọ tí ó jẹ́ Allwell Adémọ́lá. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọjọ́ kan kò lè ní ó sùn téèyàn ò ní jí, ọjọ́ kan lè ní ó jí téèyàn ò ní padà sùn, ọjọ́ kan ó jẹ kan lè ní ó jẹ téèyàn ò ní padà jẹ míì mọ́, ọ̀rọ̀ kan lè ní ó sọ téèyàn ò ní padà sọ míì mọ́. Ní on the 27 kó tó di alẹ́ kan tó rọ́ọ̀ṣì àǹtí yìí lọ sí hospital, nǹkan tó sọ gbẹ̀yìn ni pé níwọ̀n bá tó kù kọ́dún yìí ó parí o, òun ló rí òpin ọdún yìí ò ní rí òpin wọn. Ṣé ti rí pé kò kí ń ṣe gbogbo àdúrà tá a bá ń gbà òun kọ́ ló máa ń ṣe. Tẹ́mọ̀ sọ pé ẹ gbàdúrà ni, kò gbàdúrà tó ni. Kò kí ń ṣe gbogbo àdúrà téèyàn bá ń gbà òun náà kọ́ ló máa ń ṣe. Nǹkan ẹyọ kan olópè fèmí àti ẹ̀, òun náà ní ká show ara wa ní sincerity, loyalty àti love. Àtẹni tó rí rí àtẹni tí ò wo eré rẹ̀ rí, gbogbo wọn ni wọ́n jáde tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní dárò rẹ̀. Mo sì fẹ́ kọ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú lẹ́yìn ìgbà táǹtí yìí ti kú, ṣùgbọ́n torí tí wọn kì í ṣe celebrity títí wọn ò hàn. Bóyá lọ́jọ́ tèmi àti ẹ̀ náà bá kú nísìnyìí kò sẹ́nì kankan tí yóò mọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé lẹ́yìn tó kú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti sílẹ̀ wò. Kí ni nǹkan tá a nídìí lọ́dọ̀ ara wa? Ó ní ká ṣe dáadáa síra wa. Ẹkún ò ṣeé sun nígbà torí bá ti kúrò lọ́rùn, nítorí tó jẹ́ pé tómi bá ń da ojú àní rí. Ọ̀pọ̀lọpọ̀ tó ń sọkún lẹ́yìn rẹ̀ nísìnyí, ṣùgbọ́n tí wọn ò fìfẹ́ hàn sí ní ìgbà tó nídìí ìfẹ́ kò bá mọ̀. Gbogbo ìwọ tó jẹ́ pé ìjà tinútinú, ìjà àjàdíjú, ìwọ tó bá lè bá ọpá pọ̀ bọ́ bù lẹ́sẹ̀, rántí ọjọ́ òní wípé ìwọ náà mọ̀ lè mọ̀ di alẹ́. Níwọ̀nba òní ní 29, 30, 31, Ọlọ́run ọba aláwùrà òun nìkan ló mẹ́ni tí yóò di 31. Òun ló mẹ́ni tí yóò di 31 tí yóò cross sí 1st. Gbogbo wa náà là ń gbàdúrà wípé kọ́lọ́run ọba kó jẹ́ ká cross, ṣùgbọ́n ọdún kan láàṣẹ tá à ní padà sí mí mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká fojú tó ra wa. Lóòótọ́ ni wípé kò sẹ́ni tí ò lè drop dead, ṣùgbọ́n when we are talking about coronary artery, it is so common among the very obese people. Mo ti sọ àlàyé ìdí tó fi common, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká fìfẹ́ hàn síra wa, especially lórí ẹ̀rọ ayélujára, nínú ilé wa, lẹ́ẹ̀rin ọkọ àtìyàwó, lẹ́ẹ̀rin tẹ̀gbọ́n-tàbúrò, lẹ́ẹ̀rin ojúlùmọ̀, lẹ́ẹ̀rin ọ̀rẹ́. Wọ́n fi tinútinú bá yàn jà. Neighbor olúgbàǹtí yìí lọ sí hospital, neighbor olúgbé lọ sí hospital. Tó bá ṣèwọ ni irú rẹ̀ ṣẹlẹ̀ sí, ṣé neighbor rẹ yóò gbé ọ lọ sí hospital? Lówó dáadáa o. Ìwọ tó ń yan gbogbo àdúgbò lójì, tó bá lọ já pàwù wọ́n kàn fi ọ́ kalẹ̀ ni. Tí ẹ sì lè mọ̀ mú ikú lọ́wọ́, ṣùgbọ́n nítorí tó jẹ́ pọ̀ lè yan òdì jù kó tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, òdì yíyàn ó ti gbé yàn. Gbogbo wa la sì fọkàn sí pàǹlọ́ ìjọba ọ̀run, ṣùgbọ́n ìwà wa kò síṣẹ́ ìjọba ọ̀run bẹ́ẹ̀.